ẹ káàbọ̀ sórí ètò àkó oṣù tuntun oṣù ìlú ayọ̀ lóṣù máa jẹ́ fún wa a ní rí bànújẹ́ Boko Haram ò ní wọlé kó wa lọ́mọ wọn ní kó wa lọ́kọ wọn ní kó wa níyàwó o ṣé tuntun ti gbọ́ pọ́ tún ti lọ kó wọn nílùú Ìlọrin ẹ̀yin àáfà sọnù ẹ̀yin rà ẹ bọ́ síbí wọ́n tuntun ti lọ kidnap wọn nílùú Ìlọrin o àwọn àáfà tọ́ làwọn ò fẹ́ Sunday Igboho àwọn tó láti dáàbò bò lú àwọn Ìlọrin Emirate Heritage alpha ara tá à ń sọ nìyẹn mọ́ lajú yín sílẹ̀ kí tálùbọ̀ kó wọ̀ àwọn tó kàn ló mọ̀ báyìí àwọn tó kàn àwọn ló mọ̀ báyìí nígbà tó ti wọlé ìsìn tó tuntun ti kó wọn no ẹ̀yin ìyẹn dúró èèyàn kan ṣoṣo ọmọ ẹ̀ mẹ́ta ní Boko Haram kó lọ èèyàn kan ṣoṣo wọn kó lọ́mọ mẹ́ta wọ́n dẹ̀ láwọn tó láti protect ìlú àwọn wọ́n láwọn ò fẹ́ ìrù ẹkùn ọlọ́ba àti ìjòyè tó láti protect ìlú Ìlọrin ṣe ti ráyé lóde báyìí ṣe ti rẹ́nu lẹ̀ ṣe ti rẹ́nu ọkọ́ àwọn tí kinní wọ̀nyí ṣẹlẹ̀ sí ipò wo ni wọ́n fẹ́ wà báyìí because ẹ̀yin kan kò jókòó ẹ kò máa sọ̀sọ́kúsọ ẹ máa tútùkùtù lẹ́yìn tẹ́ ẹ̀ tó kọ́ tẹ́ ẹ̀ pera yín ní mẹ́wàá ìmáàmù US ó yẹ kí ìmáàmù yìí ti wá nǹkan ṣe sọ̀rọ̀ fídíò tí mo fẹ́ play fún yín tẹ́ fẹ́ gbẹ́kùnrin àlàyé yìí nítorí jẹ́wọ́ ni ìmáàmù yìí sì bọ́ síta tí ìmáàmù yìí sọ pé àwọn ò nílò ìrànlọ́wọ́ ìrù ẹkùn nílùú Ìlọrin àwọn tó láti protect ìlú àwọn má jọ fàyè gbá géèmù Nàìjíríà àwọn tó láwọn tó láti protect ìlú àwọn nígbà tí wọ́n wọlé tó lọ kidnap wọ́n sìn obìnrin tẹ́ ń wò lójú amúhùnmáwòrán mi ọmọ ẹ̀ mẹ́ta ni wọ́n kó ọmọ ẹ̀ mẹ́ta ni wọ́n wọlé kó ẹ̀yin ìwé bá mi fọ́n ètò ìsìta wọ́n dẹ̀ ti kó àwọn ọmọ yẹn ṣe ó ti lé ní 24 hours gbogbo àwọn tó láwọn ní fún àwọn lè kọ́nà nílùú Ìlọrin àárí wọn kí wọ́n wá solution sí wọn ò bọ́ta kí wọ́n wá solution sí kí wọ́n lọ gba àwọn ọmọ ọlọ́mọ padà yàtọ̀ sí yẹn mo ṣẹ̀ṣẹ̀ tún gbọ́ ní pé àwọn ọmọ kan tún wà tó jẹ́ pé wọ́n tún kó nílùú Ìlọrin yẹn náà tí wọ́n dẹ̀ dákẹ́ bíi pé kankan ò ṣẹlẹ̀ President Bola Ahmed Tinubu ọmọ Yorùbá nìyí ẹ̀yin lèmi máa rawọ́ ẹ̀bẹ̀ sí pé kẹjọ kẹ ṣàánú wa nílẹ̀ Yorùbá ẹ má jẹ́ kó bà yé àwọn èèyàn jẹ́ àwọn tí kinní nǹkan àwọn ló mọ nǹkan tó ń kọ̀ wọ́n àwọn ló mọ nǹkan burúkú tó bá wọn gbogbo àwọn tó ní kinní kan làwọn kinní yóò ṣẹlẹ̀ sí wọn ìkà ni wọ́n ọ̀tọ̀ lẹ́ni tó ń rí bi ọ̀tọ̀ lẹ́ni tí bí ń ṣẹlẹ̀ sí àwọn eléyìí kàn ń rojú ẹnu lásán wọ́n kàn ń jàjà ọ̀tẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni àńjù wọn ò ṣe é wí ìjà lára kì í tó bọ̀rọ̀ ìjà ìlara ìjà ọ̀tẹ̀ òun ni gbogbo ìtẹ́rí wọn tí wọ́n bọ́ síta láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tí wọ́n ń ṣe kiri orí social media wípé àwọn ò fààyè gbàrú ẹkùn nílùú Ìlọrin ohun gbogbo wọn kí wọ́n wà nípò tí wọ́n máa gbóríyìn fún wọn tó máa pè wọ́n lọ́tún tó máa pè wọ́n lọ́sì ṣùgbọ́n dáníwá yóò pè bẹ́ẹ̀ fún wọn wọn ò dẹ̀ gbàfẹ́ lẹ́dà kọ́ gbẹ́jẹ́ forí ọmọ Yorùbá ṣẹtirẹ́nu lẹ̀ ṣẹtirẹ́nu ọkọ́ báyìí sí ṣẹtirẹ́nu lẹ̀ ṣẹtirẹ́nu ọkọ́ ṣe báwọn mùsùlùmí ẹgbẹ́ wọn tí wọ́n jọ ń jàjà ìsìn tí wọ́n jọ rìjẹ́ẹ̀tì ìwé ẹkùn ṣe báwọn ló wọlé kó lọ́mọ yìí ẹ jẹ́ àjọ gbọ́rọ̀ látẹnu arábìnrin ẹ jẹ́ fún fọ́ọ̀lù ẹ bá wa ṣí ẹ bá wa like ojú òní ti wà ṣókí la máa ṣe ṣókí ni. ó lẹ́sẹ̀ àtẹ̀yìn ọwọ́ sẹ́yìn wọ́n ti dúró dèrèdè ọgbọ́n mọ́kànlá wọn ká wọn mọ́lé wọ́n bá jálẹ̀ kù ọmọ mi àgbà wọn kọ́ pé wọ́n ti sọ lẹ́
sẹ́yìn wọ́n ti lù rédèrèdè wọ́n bá wọ yàrá kejì yàrá dé. aago mọ́kànlá wọn ká wọn mọ́lé wọ́n bá jálẹ̀kùn ọmọdé àgbà wọn kọ́ gbé wọn ti sọ lẹ́sẹ̀ àtẹ̀yìn ọwọ́ sẹ́yìn wọ́n ti lù rédèrèdè wọ́n bá wọ yàrá kejì yàrá tèmi náà wọ́n bá kó gbọ́ ọmọ jáde àwọn ọmọ mẹ́ta wọ́n bá kó wa síta wọ́n lùlù wọ́n lù wá sáà lówó lọ́wọ́ aláàlówó lọ́wọ́ owó tó wà lọ́wọ́ wọ́n ti gbà ẹkú ti gbà kò sí mi mọ́ a bá ń bẹ̀ wọ́n bá àtẹ̀mí gan ni wọ́n kó lọ n kò di pé ìṣubú tó fipá gbé mi dìde tán náà mi mọ́lẹ̀ tí bá tó sọ́rọ́ dìde sí ìlọ tí mo tún dànù àtàwọn fẹ́ kan òkè odò kan wọ́n á ní kí n jòkó báwọn míì ti ń bọ̀ lẹ́yìn lára wọn wọ́n ṣe tó dìde sí mi nù pé kí ni ìjókòó mi wọ́n sọ láwùsá gbogbo èdè burúkú tàti ẹ̀gbọ́n wọ́n ṣe sọ lóríṣiríṣi lọ́ba tó fipá gbé mi dìde bí ìṣe ń lọ báyìí tí mo tó rẹ́ lulẹ̀ ìkànnì wọn adá ìpínlẹ̀ ọ̀dà lẹ́ẹ̀kan fèmí lẹ́ẹ̀kẹ́ padà sẹ́yìn àmọ́ gbogbo àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta gbogbo wọn ti kó lọ ẹ dákun tó lọ ẹ ṣàánú mi o ẹ dákun tó lọ ọba lọrin lọ́kàn àpò máa ń dákun tó lọ ẹ ṣàánú mi o ní bàbá mọ́ ẹ̀mí nìkan náà ló kù tí mo gbọ́ ẹ ṣàánú mi tó lọ náà ẹ ní sófò ẹ ní sófò mi ẹ dákun tó lọ náà gọ́fìnà ṣàánú mi ọmọ mi àgbà fẹ́ ṣe ẹ̀sánmu pólì àbájáde tí ó fi ṣe sáfù ló wà báyìí o wọn ò jẹ́ kó rí ṣe o ẹ dákun tó lọ ẹ ṣàánú mi ẹ ra àánú gbà o ẹ dákun tó lọ ẹ̀yin náà jèrè sí ẹ ṣàánú mi ẹ dákun tó lọ lọ ẹ dákun tó lọ lọ ẹ ra àánú gbà o gbogbo bí a máa yín wọ̀ ní sí i ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. Assalamu alaikum. Mo kí ọba wa ìlú Ìlọrin, mo sì kí gómìnà wa Kwara State, mo kí. ẹ bẹ̀ wá ṣí ẹ o fáwọn afáàtọ́ láwọn lè protect ìlú àwọn o ó ti ṣẹlẹ̀ o ká tún yẹ́yẹ́ síta. Ọlọ́run sàlámù nù kọ́wọ́lá ká ìṣàánú wa tí ń ṣẹlẹ̀ ajílé òun ní òun jẹta ní nǹkan bí aago mọ́kànlá ìjẹta ní bá ń gbé ìparí gbà pẹ̀lú sẹ́gì àmà wọ́n já àtàbà yìí di ní ọwọ́lé kíkọ́ ọba yìí wọ́n bẹ̀rẹ̀ sí sílẹ̀ fún kálọ̀kálùkù ni ọmọ mi tí ó bí akọ́kọ́ gbé lọ yìí yàrá ní ọkọ̀ já agbo àti ìsọ́lé o yàrá ní ọkọ̀ já wọn kú gbogbo báàjì owó rẹ̀ tó gbé kalẹ̀ tó gbé àtàgbà asílẹ̀kùn yàrá màmá ẹ̀ asọ̀rọ̀ àgbà sí ìlọsọ lẹ́yìn àtàgbà yàrá lọ sílẹ̀kùn yàrá màmá rẹ̀ gbogbo tó náà ní ilé wọn sáà kó gbàsílà èmi yìí náà gan mọ̀ wá nulẹ̀ ibi tí wọ́n ṣe gbùdùgbùdù wáyé dé bí ọjọ́ mọ́ yọjú wáyé dé bí wọ́n ti wó mìíràn sí ọ̀dọ̀ náà ṣàtúntò lè kólẹ̀ nínú ilé tó mo ò tiẹ̀ já mi ò tiẹ̀ pé léèdè tí wọ́n sọ wọn ò sọ fúlàní òun mo ìsòyìnbó mo ìsáwùsá bí wọ́n ṣe ń sọ pé ẹ̀rọ ni àgbélé tí wọ́n sọ àmọ́ lòdì tí wọ́n jẹ́ dì sí àwọn ọmọ pé bòrò ni wọ́n àwọ̀ ọmọ tí mo rí bòrò ni wọ́n wọ́n sì nà mí nígbà tí wọ́n nà mí tí ò jẹ́ rí wọn wọ́n tà ní òfófó ìkábójú wọ́n tà tọ́ọ̀sì lójú ni tọ́ọ̀sì ìrìn wọn ní àtàsí lójú wọn ò lè rí wọn wọ́n kà ń tó ojú sí mi láàrin nígbà sẹ́ẹ̀tì mi nígbà wọn owó dáadé dáadáa ọlọ́dọ́ mọ̀ sí jẹ́ jáde wò já kéré gbòòrò àpá sára mi wò já pé nígbà wọn wà lọ tán yányá mo sì wá jáde lọ pé àwọn èèyàn. If you're still paying to send money home in 2020. Òun lẹ gbọ́ yẹn o gbogbo àwọn tó ń lérí tó ń lè ka wípé àwọn lè protect ìlú àwọn kò sẹ́ni tó náà wọ́n ní gi o ẹ wo éèjì bàbá tẹ wo nínú fídíò kí wọ́n máa lo adúrú bàbá yìí ní igi kẹ́yìn afáàkọ́dẹ̀ máa sọ wípé ẹ̀yin ò fẹ́ ìwọ ẹkùn ní ìlú yín o ẹ̀yin tó ìlú yín ẹ tó protect ẹ dẹ̀ ń fìyà jẹ àwọn mẹ̀kúnnù ṣé nítorí wípé security wà fún ẹ̀yin because ẹ bá wà lọ́wọ́ bọ̀ lọ́yà US imam ó máa ní security ó máa láwọn private security lọ́yà US imam ó máa ní private security ẹ jẹ́ ìfàlẹ́jì sí torí pé
kẹ́yìn ti láwọn ẹ̀ṣọ́ ààbò tó protect yín káwọn tó kù dẹ̀ máa kú lọ kọ́ máa pa àwọn èèyàn lọ ní ìpakúpa ṣẹ́ ti ráyé lóde ṣẹ́ ti rí ìlú Nàìjíríà ṣẹ́ ti rí ìlú burúkú ìlú ìmọ̀tara ẹni nìkan ẹ wọ́wọ́ màmá yẹn ṣe ọmọ mẹ́ta lákàtà èèyàn kan ṣoṣo ọmọ mẹ́ta lẹ́ẹ̀kan náà lọ́wọ́ opó ẹ̀yin ọmọ Yorùbá tàtà ṣẹ́ ti ráyé lóde báyìí sí ṣẹ́ ti rí wípé kò sí bí àwọn nǹkan ò bá ṣe ya ọ̀dájú tó bí àwọn nǹkan ò bá ṣe joyè ní ìlara tó tí wọn bá máa sọ wípé àwọn ò fẹ́ ìwé ẹkùn àfi kí Sunday Igboho kó gbà wá because lẹ́yìn Sunday Igboho nobody else ẹ wá wo àwọn tí kinní ìṣẹ̀lẹ̀ sí àwọn tó yẹ pé tó bá ṣẹlẹ̀ sí wọn tó báyìí a máa bá wọn kẹ́dùn àánú á ṣèyàn pé Ọlọ́run o irú kí ló ṣẹlẹ̀ sáwọn ìdílé àwọn ní kinní wọ̀nyí ṣẹlẹ̀ sí kò ṣẹlẹ̀ sáwọn US máa kò ṣẹlẹ̀ sáwọn ìsọ̀gbé wọn tó kù àwọn innocent people àwọn tí wọn bá wọn jàjà ẹ̀sìn wọn bá wọn jàjà ipò wọn bá wọn jàjà ìlú ọ̀rọ̀ adádúró tiwọn àwọn ní kinní ìṣẹ̀lẹ̀ sí jù ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n tí kinní ìṣẹ̀lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wọn ló mọ òtítọ́ ṣùgbọ́n nítorí wọn ò lówó wọn ò lẹ́nu wọn ò mọ̀yàn wọn ò lè pàṣẹ wọn rọra ṣàdákẹ́ wọn rọra forí tì àgbárígbábọ̀ ìpadàbọ̀ fíforí tì ẹ̀wọ̀n ohun tó ṣẹlẹ̀ sí wọn. wọn ò dá sọ̀rọ̀ ètò ìlú o wọn ò dá sọ̀rọ̀ olóṣèlú o ẹ̀wọ̀n tó ń forí kó àwọn tó wá ba ìlú jẹ́ tí wọ́n wa ọkọ̀ ìlú bí ò ti yẹ kí wọ́n wà aburú ò ṣẹlẹ̀ sí wọn o ìdí nìyẹn tó fi jẹ́ wípé tó bá dọ̀lù ara ẹ̀ I keep on repeating it nínú Nàìjíríà yìí pé tó bá gọra ẹ̀ wọ́n á fi gá ayé ẹ̀ wọ́n á fi gbá géèmù Nàìjíríà. Ibo ni wọ́n àwọn ènìyàn fẹ́ fojú sí tó bá tiẹ̀ ń sọ̀rọ̀ security ní gbogbo ìlú tó bá ń reject ẹ̀ ṣé bí ìlú Ìlọrin ni tó jẹ́ pé ìlú Ìlọrin ló fẹ́ gbà fi wá kógun jalẹ̀ Yorùbá ẹ̀yin màmá bàbá mi ṣé bí ìlú Ìlọrin ni ṣé ìlú Ìlọrin wà nínú ìlú tó yẹ kó máa reject ẹlẹ́ṣọ́ ààbò ìwé ẹkùn tí àwọn kan bá tiẹ̀ jóyọ lọ̀tẹ̀ onílara tí wọ́n ń bínú bí Elédùmarè ṣe pín ṣé kò yẹ kí gbogbo ọmọ ìlú tú síta mo dẹ̀ fàtìkò ìdúpẹ́ náà gbogbo ẹ̀yọ́ ọmọ kọtẹ́ tí ń bọ́ síta tẹ̀yìn náà sọ̀rọ̀ wípé ẹ̀fẹ́ ìwé ẹkùn gbọ́dọ̀ wọlé wá ilẹ̀ Yorùbá kúkú jọ gbé gbogbo wa lápapọ̀ afẹ́fẹ́ aburú Nàìjíríà ò ní fẹ́ sí gbogbo wa ṣùgbọ́n èyí tẹ́ dákẹ́ tẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ wò wípé mi ò lè sọ̀rọ̀ kọ́ mà lọ rí sí mi mi ò fẹ́ wàhálà ọba Ìlọrin ṣọ́ ìyàwó ọba Ìlọrin ni wọ́n kó sí àbáwọn ọmọ ẹ̀ àtijọ́ tí Boko Haram ti ràn wọ́n lẹ́mọ̀ nílùú Ìlọrin fámílì ọba Ìlọrin mélòó lẹ gbọ́ pé wọ́n kọlù lé ẹ̀ ìyẹn túmọ̀ sí wípé ẹ má ṣẹ́wọ́ sérò ẹ má ṣẹ́jú sérò èrò mọbi tó lọ. US ìmáàmù fámílì ẹ̀ mélòó lẹ gbọ́ wípé àwọn pípọ̀ ìkọlù lé ẹ̀ gbogbo àwọn àáfà tó kù tọ́jú yóò níjàgídíjàgò orí social media mélòó ni wọ́n lẹ gbọ́ wípé àwọn Boko Haram dọ́dọ̀ àwọn ẹbí wọn àbí wọ́n kidnap fámílì wọn Boko Haram mọbi tó máa yà sí àwọn tí kinní yóò ṣẹlẹ̀ sí àwọn lẹ́wà fẹ́ máa lọ sọ́pọ́ọ̀tì wípé ẹ̀fẹ́ Sunday Igboho òkè kò sí wàhálà ẹ wá ra ohun tí mò ń ta Ọlọ́run á bá wa gba àwọn ọmọ ọlọ́mọ jáde Ọlọ́run á bá wa gbà wọ́n jáde President Bola Ahmed Tinubu ọ̀rọ̀ tó wà lẹ́yìn ti kúrò lọ́rọ̀ mo rántí kankan sí ló jẹ́ kí n kú sẹ́yìn o ọ̀rọ̀ tó wà lẹ́yìn ó ti kúrò lọ́rọ̀ ìjọba àwarawa o ó ti kúrò lọ́rọ̀ pé gọ́vùnà wà ní state yẹn kó máa handle ẹ̀ ipa gọ́vùnà state ò ká mọ́ o President Bola Ahmed Tinubu ẹ bá wá àkànṣe sọ́rọ̀ tó wà lẹ́yìn o ó ti di woro sí woro ti di wọ́wọ̀wọ́ o President Bola Ahmed Tinubu ojú òní tí yẹn bá wá dìde sọ́rọ̀ tó wà lẹ́yìn o ẹ bá wá dìde sọ́rọ̀ gbogbo ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá nìyí o ẹ má lajú yín sílẹ̀ kí tàlùbọ̀ kọ̀ wọ́n o àwọn pípù yóò mú ní ṣeréṣeré àwọn pípù yóò ṣíwọ́ iṣẹ́ ní ilẹ̀ Yorùbá wọn ìṣíwọ́ iṣẹ́ nílẹ̀ Yorùbá wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ni
ní ilẹ̀ Yorùbá President Bola Ahmed Tinubu ẹ bá wa nǹkan ṣe sí o ojú òní tì yín o second time yóò ti sure ẹ ṣe bá wa gba àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ ojú òní tì yín ẹ ṣe gan ni ẹ wá ra tàǹtà oṣù tuntun la wà yìí a ti wọnú oṣù tuntun ẹ̀yin mọ́mì dádì wa ẹ ṣàánú ajé wá ra tí mò ń ta owó kọ́múlé láǹtà mo tún ti lọ gba nápó mo gba gúrúmì mo gba alájẹmásùn mo gba alájẹmáwẹ̀ mo gba alájẹmáṣerun mo gba alájẹ lóríṣiríṣi mo ti gbà ẹ wá bá mi ra tí mò ń ta ẹ ṣàánú mi o àwọn ọmọ yóò ní dèrò ẹ̀yin mọ́mì mi tẹ́ bá fẹ́ túbọ̀ di iṣẹ́ wò mí no filter o no filter mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin mọ́mì tẹ́ ẹ wá láti ọ̀nà jíjìn wá patronize mi pé sẹ́ẹ̀ máa dọ́dọ̀ Lady K yẹn tẹ́ wá ń confirm bóyá skin yẹn wà bẹ́ẹ̀ tuntun tẹ́ ẹ̀ náà fi wá ṣe kí tẹ́ fi wá sọ pé yes ọkàn yín ṣẹ̀ṣẹ̀ balẹ̀ sí pé kì í ṣe fítà lọ́ fi ń tọ́ yìí ẹ lè ra ohun tẹ́ fẹ́ rà lọ́wọ́ mi ojú òní tí yóò ẹ̀yin màmá mi ní agbára Ọlọ́run ẹ̀ ní ṣìṣe o ẹ máa lọ́ọ̀rẹ́ ẹ máa bọ̀rẹ́ o gbogbo ẹ̀yin màmá mi ní ìlú Amẹ́ríkà ẹ ní mọ bójì ọmọ gbogbo ẹ̀yin màmá mi ní ìlú Canada àti káàkiri dé UK lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ń patronize mi àtẹ̀yìn tẹ́ ẹ̀ tí ì patronize mi gan àtẹ̀yìn tẹ́ kọ̀ ṣáà láìkì Lady K pẹ̀lú bí òṣèmọ̀rọ̀ sọ yẹn ẹ ní mọ bójì ọmọ o ayé ò ní faṣọ yìí yà gbogbo ẹni tí bá fẹ́ tún skin ìṣẹ́jẹ́ súnmọ́ kámẹ́rà ẹ lè rí dáadáa ohun rèé o ẹ zoom ẹ gbogbo wa kọ́ la máa tóònù àwọn cream tẹ́ lè fi maintain skin yín tí gbogbo skin yín tó ti failed yẹn tí gbogbo ẹ máa padà jáde síta àwọn cream tẹ́ lè lò wà àwọn body wash wà tó máa bá yín wash ẹ tí real skin yín gangan máa glow real skin yín gangan máa bọ́ síta gbogbo face yín tẹ́tí ní dark spot tẹ́tí ní face burn tẹ́tí ní wrinkles gbogbo ẹ̀ ló máa lọ gbogbo body tẹ́tí ní blemish tẹ́tí ní gbogbo ẹ̀ lára gbogbo ẹ̀ ló máa lọ gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn body cream tó wà pa ẹ gbá mi láago abẹ́ nídìí aṣọ abẹ́ nídìí African food ẹja panla kíká nìkan là ní báyìí ẹ̀yin tẹ́ bá fẹ́ rẹ ẹja panla kíká nìkan òun ló wà ẹ̀yin tẹ́ bá nídìí ẹ kàn sí mi is available ẹ̀yin èdè wà àwọn irú tó fàì dáadáa irú wa gan ti fẹ́ fi dìjálẹ̀ ẹ̀yin mọ́mì mi ẹ trust me tí ẹ bá fẹ́ jẹ correct irú tó gbáski ẹ pè mí owó ṣíkíní ni mo tà wọ́n owó pọ́kúpọ́kú ni mo tà wọ́n mo fẹ́ ṣe sales lórí gbogbo ọjà mi so ẹni tí tẹ́ bá rà sówó ṣíkíní lẹ́ máa ra wọn ẹ mọ̀ pé mi ò yé má ṣe sales torí pé kí ni ẹ̀yin tẹ́ ń bá mi rajà ìfẹ́ lẹ ní sí mi so gbọ́dọ̀ máa wo ṣe fún yín lẹ́kọ̀ọ́ so sales ó tún ti lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ṣíkíní mọ́ ni irú $20 ó ti di $10 but kò pọ̀ mọ́ o àwọn tó bá fast lọ́ máa ríra bẹ́ẹ̀ o tí mi bá dẹ̀ ti dé mi fi ṣe sales o so irú is available gbogbo Lowo is available èlùbọ́ gẹ̀dẹ̀ nìkan là ní mọ́ lélùbọ́ mọ́ gàrí Ìjẹ̀bú wà gàrí yẹ́lò wà pando yam wà wíìtì wà sẹ̀mó wà epo pupa ó wà gbogbo Lowo Lady K African store ó wà available òótọ́ ọjà wa ti fà á ti run out of store mo ti fi gbogbo owó jẹun tán Canada mo wá ṣẹ̀ṣẹ̀ lọ gba gúrúmì mo gba nápó mo gba má ṣerun mo gba má wọ pátá mo gba má wọ búrà mo gba má dòkó gbogbo ẹni mo lọ gba papọ̀ sí tí mo fi rajà bọ̀ báyìí so ẹ wá jẹ́ wá bá mi rajà mi ẹ mọ̀ pé tí n bá rí owó san mi ní dókó mọ́ kò dẹ̀ lè pé o mo ṣì yọ̀ǹgì o at the age of 25 kí n má dókó mọ́ wàhálà burúkú nìyẹn àwọn kan máa wọnú dm bí wá sí àwọn máa bèbí pé Lady K jọ yé sọ̀rọ̀ báyìí lórí social media ẹ jẹ́ polówó ọjà mi so tí bá rówó má dóko mọ́ sàn mí nílé dóko mọ́ kó dẹ̀ lè pè mí o àtijọ́ yìí mo super glue mi lọ́wọ́ tí mo dẹ̀ wá ń sìn yàrá tí ń ré mi mo fẹ́ dóko so ẹ wá bá mi rajà kí n lè rówó má dóko sọ tí bá ti rówó sọ ń sìn màá free láti dóko ara mi á lè balẹ̀ pẹ̀sẹ̀ ẹ rí pé mi fi bẹ́ẹ̀ rẹ́rìn lẹ́nu jọ́ mẹ́ta gbèsè ni ò jẹ́ rẹ́rìn àbí mo rẹ́ mi ò lè rẹ́rìn gbogbo yìí bàbá mi tẹ̀fẹ̀ kí n ṣubú ẹ ṣàánú mi ẹ kọ́ lọ́ bá mi fọ̀rùn kẹ́yà Kóìkì
tó bá yẹ pé màmá ṣì wà láyé ni tó bá wo show yìí ọmọ àgbà mi láàgò ní lédíkè èló ló yá so ẹjọ ẹ ṣàánú mi ìṣeré ẹ wá bá mi rajà mi ní kẹ dáàṣì mi lówó ọjà mi ni ẹ wá bá mi rà owó tẹ máa dáàṣì mi yẹn ẹ fi bá mi rajà ẹ gbọ́ owó tẹ máa fún mi ẹ wá fi bá mi rajà màá lè mọ iye owó yẹn màá lè mọ pé irú owó báyìí irun mú lówó kò ṣeé fàtú ni ẹ wá bá mi ra ohun tí mò ń tà bó jẹ́ irun lẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ fẹ́ relax irun yín bẹ́ẹ̀ fẹ́ ra sóbò agúnmu má pa wá ti tán mo sọ fún yín pé méjìlélógún jọ yẹn tí mo ṣe program tí mo polówó ẹ̀ ìjẹ náà ni wọ́n ti ra méjì yẹn kọ́sítọ́mà yóò ní jẹ́ ráyè polówó dáadáa so ẹ wá bá mi ra ohun tí mò ń tà gbogbo lówó bó dẹ̀ jẹ́ àwọn ṣé àánú oṣù tuntun la máa wà yìí ẹ má jókòó tẹ̀tẹ̀rẹ̀tẹ̀ ẹ wẹ bí dànù ẹ wẹ ìpọ́njú dànù ẹ wẹ back to sender kẹ wá wẹ àánú káànú wá fọhùn nínú oṣù tuntun kẹ wá ṣe kí ni kẹ wá ra àánú gbà káànú wá wọlé left right ẹ nílé lọ́ọ́yà amádòkó ẹ má bínú yes ẹ má bínú mo sáré ṣọ́ra jẹ́nu now ẹ wá bá mi rajà o ẹ wá bá mi ra ohun tí mò ń ta ẹ̀ ní dààmú o ẹ jọ kí ilé rówó ṣeun torí mo gba má ṣeun má dòkó má jẹun kọ́múlé láńtà má wọ pátá gbogbo ẹ̀ ni mo lọ gbàjọ ẹ ṣàánú ajé wá bá mi ra ohun tí mò ń ta ojú òní tì yín o kò jù bẹ́ẹ̀ lọ èwo ló tún kù tá àti polówó ṣé gbogbo ẹ mo ti polówó tán mi tẹ̀ rántí mọ́ anyways èyí tí bá ti polówó tẹ́ ẹ gbọ́ tẹ́ dẹ̀ need ẹ pè mí ó wà available is available àwọn fìlà wà àwọn fìlà tẹ́lẹ̀ filo native ẹ lè filo English gbogbo ẹ̀ ló wà ní Ledike African store ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ walk in wá sí store mi ẹ máa bọ̀ wá mo wà ní 76 Wentworth Street ẹ̀yin tẹ́ fẹ́ maintain skin yín ẹ trust me màá fún yín ní nice products tẹ́ máa fi maintain skin yín tí ẹ ní tone kò ní fún yín ní whitening ẹ kò máa glow ẹ̀yin tó bá lè jẹ́ whitening lẹ bá fẹ́ ó wà available ojú òní tìyìn ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ má gbàgbọ́ láti bá mi like kẹ́ bá mi comment kẹ́ bá mi subscribe sí YouTube channel mi tẹ́ bá wò mí fúngbà àkọ́kọ́ ó dàbọ̀.